Alhamdulillah, ní abala bí máa fẹ́ dáhùn béèrè náà lọ́nà méjì. Èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àti èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé lójoojúmọ́ mi ènìyàn. Èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn, eléyìí ló gba àsìkò tó pọ̀ jù nínú àsìkò tí Abu Sufyan tí wọ́n máa ń lò láàrin pé wọ́n fẹ́ kọ nǹkan. Àfáà sì jẹ́ ẹni tó jẹ́ sí pé ó kéré lójúmọ́ kan kánmọ́ nìkan tí wọ́n kọ tí yóò bá jẹ́ orin yóò jẹ́ nasru. So Ọlọ́run fi yàn àwọn Ọlọ́run. So lẹ́yìn ni wọ́n wọ kíláàsì wọ́n kọ àwọn ọmọ. Lẹ́yìn rẹ̀ náà wọ́n tún ṣe fídíò tí wọ́n ṣe lecture lálẹ́ àbí kí wọ́n ṣe tí ó jàǹfààní fáwọn àlùmọ́. So bá fà ṣe ń lọ àsìkò wọn nìyẹn. Àfóòdẹ̀ ń ṣẹni tí máa ń lọ máa ń bọ̀ àfi tó bá jẹ́ àyè tí ó jẹ́bi tí wọ́n ti fẹ́ ná mímọ́. Bóyá wọ́n pè wọ́n sí lecture ni o, bí wọ́n pè wọ́n sí muhadara ni o, àbí wọ́n pè wọ́n sí madrasa kan ni o, àbáwọn tí wọ́n ń kọ́ online. Bá fà ṣe lògbé sí ayé wọn ni. Bákan náà tí mo mọ̀ nípa àfáà níbọ̀ rẹ̀ sí pé àfáà ábìdù ni wọ́n. Àfáà máa ń jọ́sìn gan fọ́lọ́run Ọba. Àfáà rẹ̀ jẹ́ tí yẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àtikáàrò kí ń dá lẹ́nu wọn kọ́lọ́n kó bá ní kẹwọn. Ẹwà rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé, Ọlọ́run ṣàánú àfáà débi pé nígboro ẹ̀pẹ́ tí a jọ ń gbé yẹn, ẹni tó bá jẹ́ oníjẹkújẹ, ìsìláàmù gangan ò lè rọrùn fún láti ṣe ká máa ti sọ sunnah salafiyya. Òun ni pé ẹni tó bá jẹ́ oníjẹkújẹ wọ́n mọ̀ ti káàkiri ni. Torí pé ìlú ẹ̀pẹ́ jẹ́ ìlú tó jẹ́ sí pé kéwú kọ́kọ́ nítumọ̀ ń bẹ. Ẹ̀sìn gangan náà ò jámọ́ nǹkan kan. Ẹ̀pẹ́lẹ̀ ti rí mùsùlùmí tẹ́jọ kírun ọjọ́ kejì ẹ bá ń church. Ìjọ tá máa tún gbé o ẹ bá ń bẹ. So bẹ́ẹ̀ pẹ̀ ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ni, so ẹni tó bá ti wá ń gbà nǹkan jẹ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ báyìí kò sí bó ti fẹ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́. So Ọlọ́run fún àfáà ní dúdú dídín yẹn láti gbà tán ti dẹ́pẹ̀. Débi pé àwọn tí wọ́n ń bá wọn ṣe gan síwájú àwa oníkálukú náà mọ̀ pé ẹni ń bá wa ṣe gẹ́gẹ́ bí àfáà sọmọ kí o ní. Kì í ṣe pé wọléwọ̀de pé fún mi ní ìrẹsì, wọléwọ̀de fún mi ní tí kò sí nílé. In tó wá ní ṣe pẹ̀lú àwa náà láti gbà tá a ti ń jọ ń ṣe àfáà jẹ́ aláṣàjẹ́ gan. Àfáà jẹ́ aláṣàjẹ́. Àwa tá a jọ jẹ́ wọléwọ̀de wa yìí, mò ń sọ ilé ìkọlọ̀ kó bá ní gbàǹjọ sí fáfá. Lé ní díjọ́ táfà fi lọ àfọ́pò wá ń jọ kàwé pé kò sí ìrẹsì nílé wọn. Àṣì súnmọ́ra gan. Tọ́mọ́lá súnmọ́ra gan. Débi pé ọmọ èèyàn gbogbo wa ìgbà míì gan tí èèyàn bá ṣiṣẹ́ oṣù sálárì lè pẹ́ wọlé. Kí èèyàn wá wò pé owó tí mo fẹ́ fi ránjẹ nílé ò sí o, ẹ jẹ́ ń ya lọ́wọ́ irú nǹkan bẹ́ẹ̀ ò dá wa tàfà pọ̀. Ìwọ̀n mẹ́lòmí kò dọ́dọ̀ tèmi. So eléyìí jẹ́ nǹkan tí èmi gan máa ń fi ó jẹ́ sábàbí tí mo máa ń fi àfáà ṣe àwòkọ́ṣe. Bó ni ẹni yìí ti ń ṣe nǹkan yìí kì í ṣe ẹni tó ní ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó láṣàjẹ́ gan. Ọlọ́run wá lò nǹkan yìí ó lò ń sábàbí tọ́lọ́run fi gba ìgbìyànjú wọn ní àwùjọ ẹ̀pẹ́. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ó fẹ́ kéré láfàá àgbà kan lẹ́pẹ́ lónìí tí wọ́n jẹ́ ọmọ ẹ̀pẹ́ tóun gangan ò bá ti ké níwájú àfáà, ọmọ rẹ̀ ó ké níwájú àfáà. Tọ́mọ rẹ̀ ò bá ké ń bẹ́ẹ̀ yóò ní ẹni tó ti tọ́ka sí nínú ẹbí pé ẹ mú ọmọ yín lọ sí bíbá wọ́n sì mọ owó èèyàn táfà jẹ́. Àfáà sì jẹ́ pé wọ́n kì í compromise òdodo. Àfó kì í compromise òdodo. Ó bá ṣe rí làfó ò ṣe sọ. Kódà gan láàrin wa bàbá jọjọ kó ń gbà mí. Èmi ń sọ fáwọn èèyàn tí wọ́n máa ń léwu bóyá à ń bára wa ṣe bóyá pẹ̀lú fẹ̀rún. Aláwọn mọ̀sáìlú tó pọ̀ tá a jọ gbà lọ́wọ́ ara wa. Tó jẹ́ sí pé èmi sì ni mo máa ń ṣẹ̀fẹ̀ gan. Màá tún máa fà pé ẹ̀ ní lọ lélẹ̀ ní tí ẹ bá sọ tí ó ń bẹnu àfáà ní ẹ fún mi lọ́jọ́ méjì, ẹ fún mi lọ́jọ́ mẹ́ta. Nígbà tí wọ́n bá fi dé lẹ́yìn ọjọ́ yẹn ni ẹ̀yin gangan máa wà convince. So nínú tó tún wá mọ́ yà mí lẹ́nu àfáà ni pé irú àwọn ṣe yìí Ọlọ́run ó yẹ sárọ̀ Maisha fún oníkálukú lọ́nà tọ̀tọ̀. So nínú tí mo ń jowú lára àfáà ni pé ní ibi táyé dé lónìí kí ẹ lázàmọ̀ PDF láti mọ́ fi kátírà ìgbìyànjú tó tóbi ni. Yàtọ̀ sí pé èèyàn ń wo lórí fóònù àfóò tó ń download ẹ̀ wọ́n tún dì ní tírà níbi tí ayé dé lónìí. So ìgbà tá a jọ mọ́ra ó jásìkò tí fìtínà pọ̀ láàrin àwọn alùsùnnà. So ìgbà tá a mọ́ra yẹn a jọ sàwọn ọ̀rọ̀. So mo dẹ̀ jẹ́ kọ́mọ̀ ìka masáìlú bá bí mi ṣe rí afá aláwọn náà ní mushkila pẹ̀lú pé wọn ò gbá bẹ̀. So ìgbà táfà máa fi padà wá lẹ́yìn bí abẹ́ ọjọ́ mélòó tá a ti pàdé afá kọ àwọn tírà wa àwọn míì PDF míì lórí fóònù àdẹjọ́ jókòó àdẹjọ́ wò. So oníkálukú bára wọn ṣe pẹ̀lú ìfẹ́ tọ́lọ́run Ọba. Débi pé ẹnìkan ojú tí ó gbàgbọ́ lẹ̀ fún ẹnìkan tó wí pé ó jọ rẹ̀ oníkálukú gbà tó mú dání oníkálukú sì máa bá títí ẹ lọ. So ohun tí mo mọ̀ nípa àfáà ní abala bẹ́ẹ̀ ni wallahu a'lam.